dìtẹ̀hìyàtì. ọ̀rọ̀ bàbá àgbọ̀lọ́ kẹ́mi bàbá orin kàtá yẹn ni. ọlọ́run kẹ́mi uhudi bílíkọ̀sí dìtẹ̀hìyàtì. tùrọ̀hìbù kọ́dàmẹ́kàl hùrù fúwà fìkì ọtí. ọmọ tá a ṣe sórí orin tèmi yìí angula máa wá sílé wa kàn. inshallah. n fi wá gba arus tèmi náà n fi gba rose mi rose kí n má bọ̀ ẹ ṣe gàṣà. bàbá àgbà ọlọ́run ló mẹ́rú ẹ̀ lọ sí tafsir. nínú yàrá bàbá àgbà ọlọ́run kẹ́mi a fẹ́ kí wọ́n bá wa ṣàdúrà láàrin ìṣẹ́jú bíi mẹ́ta bàbá àgbà ọlọ́run ló mẹ́rú ẹ̀ kí wọ́n ṣàdúrà tán káwọn afáàsì gba kùnà kásì máa lọ́dọ̀ yín min fadlikum akramakumullah bàbá àgbà ọlọ́run ló mẹ́rú ẹ̀ ọlọ́run kò jẹ́ kí a rí pé ọ̀rẹ́ mi. amina. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنه لهم المنصورون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون. أكرمك الله. mo kí aṣojú gómìnà حياكم الله. chairman INEC fún Ọ̀ṣun state ọmọ aláàjì àgbà àwọn kan fẹ́ daṣẹ́ yín nù ọlọ́run ọgbà fún wọn ẹ jọ̀ọ́ ẹ bá sọ fáwọn tí ń rojọ́ bí ìjókòó bá ti sú ọmọ ẹ lọlé wọ́n yẹ pé bí igbó bí nǹkan kan ní ẹ̀ ń fi ń jẹ sàárì wọ́n bá ṣe ń tọ́ jẹ sàárì gidi ni tí ò ní ti ṣe sàárì tí ń ti ń tan yẹ́lò má bàa rí wákàtí kan ní ìsìn yọ tan rẹ́ẹ̀dì ni. mo kí Ali Ustaz tí wọ́n jẹ́ alága fún INEC ní Ọ̀ṣun state. حياكم الله. Barrister Osiek Barrister Hashim ọlọ́mọ padà lẹ́yìn. آمين. bí mo ti máa ń bá yín ní ó dẹ̀ máa ń dùn mọ́ mi nínú bẹ́ẹ̀ sì máa ń bá mi dúró ti àwọn ọ̀dọ́ yìí. èyí ò ní o lè jáwọ́ ọmọ fẹ̀hónú hàn bẹ́ẹ̀ dúró tà wá. ńgbẹ́ ti lè dúró tì ẹ́ hùn àwa náà lè dúró tì. ẹ̀ ń dúró tì á ẹ̀yìn kan àpíà físíkà ni ṣùgbọ́n ẹ̀ máa àpíà nú àkáǹtì wa tí wọ́n máa ṣe jìjìjì. Okay. Barrister Hashim wà lára àwọn èèyàn méje tí mo fún ní madad kí ni madad wọn ni pé wọn yìí ṣẹ̀ṣẹ̀ béèrè pé account number mi dà tí wọ́n fi send owó ẹ̀ ní parẹ́. Àmín. mi fẹ́ pẹ́ bàbá ọlọ́nkẹ́ mi ngbà tí àfa yìí jíṣẹ́ fún mi ní last week Olúwa mi. ó ní àwọn ìbejì ọ̀ràn lèmi sì máa ń pè hàn ó dà ní mo fi store number wọn ó láwọn ìbejì ọ̀ràn mi láwọn fẹ́ ṣe Ramadan lecture ṣùgbọ́n àwọn ọmọ báwọn ṣe lè wí fún mi torí pé ṣèkárá dẹ̀mí ní bọ̀ wá sí wá sí mú ní à sẹ́mi kó kankan là ń jọ ń jẹ́ ni Abdullahi lẹ pè Abdullahi lẹ ń sọ̀rọ̀ fún èmi náà lẹ pé òun èmi ọ̀ wá láti wá gbà wọ́n lálejò ni ṣùgbọ́n la pé dáyàrí ti kún Ìwó ni mo ti ń sáré bọ̀
bí n bá sì kó ń bí mo ń lọ sí tefsir ní 4:30 mo sáfẹ́ make sure pé kémi àti bàbá Arádẹ̀mí kájọ fojú kanra nítorí pé Ọlọ́run fi ìfẹ́ yẹn síbẹ̀ púpọ̀ ìfẹ́ tí a bá débi pé tẹ́ ẹ bá ti wá lọ́rin ẹ gbọ́dọ̀ lọ búùkù hòtẹ́ẹ̀lì mọ́ o ẹ jẹ́ máa mà ní o bẹ́ẹ̀ bá lo 20 rooms èmi ní màá sanwó ẹ̀ àfáà mélòó ló lè ṣerú ẹ̀ mo kí yín ẹ̀yin ni mo wá kí ẹ ṣe tó ń ta ìjẹ́ nǹkan kan àwọn ọmọ yìí ẹ sì dìde sí wọn ẹ jẹ́ kí wọ́n mú iná látara transformer yín ẹ gbé transformer yín kalẹ̀ ẹ ní kí wọ́n múná mbẹ̀ torí pé ẹ ti áàdì mọ́ importance ayé wọn. وفي الناس أكمار وفي الناس أنجم وفي الناس ألف لا يعد بواحد. torí wọ́n máa béèrè pé wọ́n ṣe Ramadan lecture ta ló wá bẹ̀ the word Arádẹ̀mí nìkan ó ti da ọpọlọ àwọn èèyàn rú. وفي الناس ألف torí ayé mọ̀ pé kì í ṣe wáàsí nìkan lẹ wá ṣe fún wa èló lèèyàn fẹ́ gbà ní kò nà fún yín tó lè repo sí mọ́tò méjèèjì àbáwọn bàbá àbáyé tí wọ́n ti tán nulẹ̀ Ọlọ́run njọ́ tá à ń jọ ń ṣe múnákàṣà nulẹ̀ yín àbáwá kan ní àwọn ọmọ yẹn múra táwọn lọ mọ́ nígbà àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ làwọn ìyàwó àwọn ń kọ̀m̀plé nígbà àwọn ti mú nǹkan lọ lé nísìn àwọn ó tún máa gbé sẹ́yìn ní máa lọ́dọ̀ bàbá وفي àwọn máa ti àwọn tàgbé wa máa lọ́dọ̀ bàbá Arádẹ̀mí. الناس أكمار ọba tó dá yín ló ṣe yín bẹ́ẹ̀. وفي الناس أنجم. kò wá sí ìròyìn yín tá a gbọ́ tó sú wa. njọ́ tẹ wà nù lé bàbá mi máa ń sà tẹ kó nǹkan àwẹ̀ lọ gbogbo ń tẹ kó lọ ní ẹ̀yà fọ́tò rẹ̀ ránṣẹ́ sí mi. ṣé lórí ẹja gbígbẹ. وفي الناس ألف ṣé lórí èlùbọ́. لا يعد بواحد. tẹ lórí ìrẹsì tẹ lórí owó. kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan gbogbo ilé àwọn àfa ilẹ̀ ti tọ̀ èmi ọ̀ bẹ̀ lọ́n fún yín àwàdà tí ọ̀dà ọlọ́mọ ṣe lórí yín. àmín. ẹ sàmì jàmọ́ ẹ mọ iye ẹni tó jókòó yìí àwa tá à ń rìn kì í la mọ iye wọn torí kò sẹ́ni ọpẹ́ ń ta tó pona alárìnká kì í sì tún ṣẹgbẹ́ òpona torí ọmọ bá ń lẹ̀ yọmọ yàálẹ̀ ni bàbá Arádẹ̀mí ọlọ́mọ pa yín mọ́ wa lọ́wọ́ àmín. ọlọ́mọ pa yín mọ́ wa lọ́wọ́ àmín. ní tí mo fẹ́ fi gbà yín lálejò lónìí nù kọ́lọ́mọ pa yín mọ́ wa lọ́wọ́ o àmín. ikú yín ọ̀dà ọlọ́mọ fi yín lá wa lójú o àmín. ọlọ́mọ sọ yín dàáfà John lọ́dọ̀ wa o àmín. ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run àmín. má sọ alókọ ọbú látara yín o àmín. ọlá Qur'anil Azim àmín. ọlá títóbi Ọlọ́run àmín. mo ṣe ládùúgbà fún yín Ọlọ́run ó sì jẹ́ orí bẹ́ẹ̀. inshallah. bẹ́ẹ̀ ṣe wá ń ṣe é sí gbogbo èèyàn tẹ́ ń gbé àwọn èèyàn dìde tẹ́ ń nàró àwọn èèyàn Ọlọ́run ó bá mi lò yín láti nàró àwọn ọmọ yìí náà agídí ni ẹ ń fi ń jayé o kò sí nǹkan o fake life ni ẹ ń lò. bàbá Ìmáàmù Arádẹ̀mí ẹ fowó lẹ̀ kí sówó. kì í ṣe torí owó àlùbáríkà làwọn wà. wa fi nnaasi alifun. àwọn ọmọ méjèèjì Jamali Amiru Shabab àti kílókọ kejì Jamali àwọn méjèèjì bàbá ẹ dákun ẹ má bàa ń fa iye wọn lẹ̀ mọ́tò kan náà làwọn méjèèjì ń pín lò ọlá pé wọn ìdá lòdì làṣírí wọn ò fi tú ọ̀rọ̀ táyà tó ń dìjà láàrin àwọn àti road safety ndé òní wọ́n fẹ́ rojọ́ road safety fásàrà ìlú kódà àwọn téèrì sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ ṣe wá bá mi bá wọn ṣe wá sí ẹ jẹ́ wọn wá lé gbangba mò ń ti ń tọrọ ọmọ dàdí fún wa tọrọ ọmọ tó wúlò ni wọn wọ́n dẹ̀ ní ìtẹríba wọ́n ní àpọ́nlé kí sẹ́ gbogbo èèyàn múlẹ̀ tọrọ ọmọ dàdí fún tọrọ àmọ̀ pé tọ́wọ́ bá ní táwa náà lọ́mọ fi ga pàṣẹ
òde kan lásán làárọ̀ ọlọ́ tó ti sọ̀rọ̀ rẹ̀ dèèyàn ṣùgbọ́n táwọn ọmọ yóò rí bẹ́ẹ̀ ẹ bá mi kàn nǹkan sí wọn lórí wọ́n wúlò púpọ̀ fún Islam wọ́n wúlò fún àdínì wọ́n dẹ̀ wúlò fọmọnìyàn ọlọ́nkọ́ wọlá pé béèyàn bá ní bí bá ṣe pa àtàǹjà Abdullahi amúra dáadáa Abdullahi mi ò bá ti ṣiṣẹ́ mọ́ ibi títí ọba ti borí ẹ̀ dé ṣùgbọ́n gbàgbà náà ti gbé tí asábẹ́ tí àrípé ń ṣiṣẹ́ bàbá làbá ń ṣe ni ló lè máa wọ nùjúmù Samson ṣùgbọ́n gbà tẹ́ ẹ ti mú àwa náà wọlé tẹ́ ẹ sì mú amára àrọ́pẹ́dá ẹnìkan ò ní rí nínú ayé kẹ́yìn rẹ̀ ọjọ́ láǹfààní àti sọ̀rọ̀ kọ́ mọ̀ rí orí pa rẹ̀ lára rẹ̀ ẹni tẹ́ ẹ bá ti yọ́nú sí radiyallahu anhu ẹ ṣe ìbáàdà débẹ̀ ní ìdímọ̀ yín ló débẹ̀ nínú ìdímọ̀ yín náà àwọn ọmọ yìí ẹ bá mi gbé wọn sókè ọlọ́run ò sì ní já ẹ̀yin náà bọ̀ àmín ọlá Al-Qur'ani Karim àmín kí n tó máa lọ barista kí lọ fẹ́ fún wa ẹ̀yin méjì ẹ bọ́ bí ẹ lọ kí bàbá Arádẹ́mi. ẹ bẹ̀rẹ̀ mọ́dàlí láti bẹ̀rù. barista dà. mílíọ̀nù mi lè fẹ́ fún ọmọ yìí à ń sunkún. lè fẹ́ fún wa. ẹ pọ́n lẹ́rìn. ẹ pàjọ ẹ̀ dé. barista ló ń fún wa ní 500,000. Allahu Akbar. ti náwó nú àwẹ̀ gan. bẹ́ẹ̀ni. ti náwó gan. tọ́másì mú máìkì wọn mọ sàárà jẹ ju wa lọ. ló lọ́ọ́ fa wa ló lọ́ọ́ fa wa mi ò ṣe gbà lọ́la o àmùsùn bò ta lọ́mọ fún 10%. ẹsẹ̀ mi àtàní. ọ̀dà ọlọ́run fa àlùbáríkà sí. àmín. ìlú olóró mítà tí ò pé. bẹ́ẹ̀ni. wọ́n ní ẹ lọ gba tí ń lọ́la èmi ó gba tèmi ní ìsìn. ẹ sún fàdà. àwọn ìsọkún. máa bọ̀. àwọn ìsọkún. wọ́n sọkún. àbí ibù. tí ń bọ̀. tọ́wẹ́ kí n sọ ọkọ̀ tá a sọ ń jọ súná ni. ẹ má sọ ẹ dákun. extrovert. ọ̀sán lè pe kò sí ń jọ súná ìsìn bẹ́ẹ̀ ń jọ súná rẹ̀. mílíọ̀nù mélòó. ṣé ìsìn bẹ́ẹ̀ ìsìn bẹ́ẹ̀ ń jọ súná rẹ̀. ẹ́ wọ́n yẹ wọ́n sọ fún ọ èló ló fún ọ èló ló fún ọ ó rí ẹ̀kọ́ o rí wọn lójú mi ni sọ ẹ yà sọ fún mi èló ni kárí ṣe ó ṣe ó ti dà báwọn. ọ lálùbáríkà àmín. sẹ́mi lówó lọ rẹ ẹ́ dákun gbò dé láti kàtà tó ń tẹ sàárà lóṣogbo tí ò pé ọlọ́run ni. wọ́n ti kó 20,000 rẹ fún ọ wọ́n á máa rojú olúwa rẹ kí o wọ́n pe bàbá àgbàyà kan gbowó lọ́wọ́ òun lóṣogbo àti yọ tiẹ̀ fún ọ o àti ti kó ti bàbá Arádẹ́mi fún ọ o èmi náà ti gba tèmi o ó tún ti gbà kan. Haji Idris ọyọ ẹ̀yin méjì ẹ máa bọ̀ èmi mo lè béèrè owó bàbá Arádẹ́mi àwọn ò ní béèrè owó lóyàn kílẹ̀ fà wọn mọ́. àwọn ọ̀rẹ́ yín sunkún kílẹ̀ ìpínlẹ̀kùn. ẹ̀yin yẹn dájú náà ni tẹ́ bá ra káàkó kan fáwọn ọmọ ẹ̀kú sí tó burú bẹ́ẹ̀. mọ́sù yìí ti gbó. mọ́sù náà rà ná ìyá ti jẹ́. njó náà rà ná àgbá kò ti ṣe mọ́sù kò ní bírèkì mọ́. èlò. èlò. bàbá tí bàtà ẹlẹ́rìn rẹ̀ sọ fún mi o. èlò. rán orí wọn kọ́ ìdílé yóò lè mi rè ó rira. àwa la dáìmọ̀ àbọ̀ dáìmọ̀ dáadáa. èlò ló fún wa èlò. ẹ méjèèjì. èlò pọ̀ ẹ̀yin méjì lọ fẹ́ sọ. bẹ́ẹ̀ni èlò kan èlò wọ́n yìí dá sí. èyí ti jẹ́. mẹ́ta yòókù sí i lọ. mo 300 yòókù wa ta ló fẹ́ kó fún. ó dà fún ẹ̀fọn 250. ẹ̀fọn 250. ọlọ́run jẹ ta ló tó kù sí òsì yẹn mọ́. àyàn kù àyàn kù. ẹ tẹ́wọ́ kọ́rin ọmọ yẹn ju yòókù. bẹ́ẹ̀ni. asàlà kájà kan bàbá Arádẹ́mi. àbábá sì ti ẹja sọ ti díjọ́ mi. àrídùnnú mo kí ọ o ọlọ́run ní padà lẹ́yìn ẹ o. àmín. bàbá wa Arádẹ́mi. àfàgbà. àwọn ni wọ́n ní làkájákùn yìí. lódìdí àwọn náà làwa kí n jòkó yìí. bọ́ ọ bá mọ̀ mọ́ bá ń kà á èmi mo fẹ́ kà. bẹ́ẹ̀ni. mo fẹ́ sà ni ìwọ máa gbọ́ ni. lákọ̀díjà akum rasulun min anfusikum. àmín. azizun alayhi ma antum. àmín. haridun alaykum bil mu'minina raufur rahim. àmín. bismillahir rahmanir rahim. àmín. li ila fi quraishin. àmín. ila fi himorila shita'i wa sayf. àmín. falyabudu rabba azal bayt. àmín. alladhi yat'amahu min ju'in wa amanahu min aw. àmín. fa in tawallaw
فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فقد جمع ماتين سمس يوسف سلمه آمين. أنت أسلمه سبكان سبحان من هو إن لم هو كي هو وهو على كل شيء قدير إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون سبحان ربك. السلام على المرسلين. الحمد لله رب العالمين. ọ̀rọ̀ bàbá gbọ́ ló ń tẹ̀mí là ń lọ ìkàlẹ̀ bàbá wa Dr. Barrister Hashim Hashim. ẹ ṣeun ẹ ṣeun kórópóró ti bọ́ ni kò tí bọ́. gbogbo tó bá dẹ̀ ò ní bọ́ ọmọ yín lọ́wọ́. amina. bàbá mi àgbà ọlọ́run ló mẹ́rú ẹ̀ má ìdájí ẹ balẹ̀ dáadáa. amina. ọ̀rọ̀ bàbá gbọ́ ló ń tẹ̀mí lókun tá a lọ báyìí Amiru ẹ má bọ̀ ikó náà ẹ gbà á láàrin ìṣẹ́jú mẹ́ta kámọ́ lọ́dọ̀ bàbá ẹ dákun torí ọlọ́run a máa bá ètò tó kù lọ lẹ́yìn tí. ẹ dákun gbogbo ẹ̀yin olóríire gbogbo ẹ̀yin ọ̀gá wa ẹ dákun ẹ ní bínú sí wa ẹ dákun torí ọlọ́run Al-Mudiru Hafsu. ọlọ́run má ṣe jẹ́ kí a rí yín pẹ́